ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن أصدق الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. إخوة الإيمان، السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. lẹ́yìn ìgbà tí a dúpẹ́ fún Ọlọ́run, alhamdulillah, àtọrọ ìkẹ́ Ọlọ́run, àánú rẹ̀, orí ajẹ́jẹta rẹ̀ kó lọ máa bá Ànábì wa Muhammad sallallahu alayhi wa alihi wa sallam. Abẹ́ Ọlọ́run ọba tí a tún máa ṣe àgbéyẹ̀wò rẹ̀ inú ọ̀rọ̀ Ọlọ́run ọba subhanahu wa ta'ala látinú al-Qur'an al-Karim, Suratun Nahl, aya 89, adúró ní aya 88 lánàá, a máa tẹ̀síwájú ní aya tó tẹ̀lé. Ọlọ́run ọba subhanahu wa ta'ala ó ń ṣàlàyé fún wa pẹ̀lú títóbi rẹ̀ gbígbé àwọn òjíṣẹ́ dìde láti bi wọ́n léèrè kí wọ́n lè máa jẹ́ olùjẹ́rìí lórí àwọn àlùmọ̀ àwọn tó bá jẹ́ òkúta kìyàmá. Lábẹ́ eléyìí ni a ti ṣàlàyé wípé Ànábì Ìsá ọmọ Maryam alayhi salatu wassalam, Ọlọ́run yóò gbé dìde gẹ́gẹ́ bí in tí wọ́n sọ, in tí wọ́n pè é, Ọlọ́run ó bi léèrè lójú táyé ní gbangba lókùdà kìyàmá. Tí eléyìí bá lè wáyé fún ọdẹ àwọn ànábì Ọlọ́run, ta ni wá tí ọkàn wá fi balẹ̀ lórí ìdúró rojọ́ níwájú Ọlọ́run? Gbogbo ẹni tá àrán níṣẹ́ pátá lábi léèrè, bákan náà á sì béèrè lọ́wọ́ àwọn tí wọ́n àmọ̀ sí. Lábẹ́ àlàyé yìí náà lásìwà, ó jẹ́ pé ayẹlẹ́ yìí tó tẹ̀lé ó náà tún tàmálẹ̀ sí èyí tá tó lánàá. A'udhu billahi minash shaytanir rajim. Bismillahir rahmanir rahim. ويوم نبعث في كل أمة شهيدا عليهم من أنفسهم وجئنا بك شهيدا على هؤلاء ونزلنا عليك الكتاب تبيانا لكل شيء وهدى ورحمة وبشرى للمسلمين. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ويوم نبعث في كل أمة شهيدا عليهم من أنفسهم وجئنا بك شهيدا على هؤلاء ونزلنا عليك الكتاب تبيانا لكل شيء وهدى ورحمة لقوم وبشرى للمسلمين. abẹ̀rẹ̀ tútùmọ̀ al-Qur'an
pẹ̀lú orúkọ Ọlọ́run ọba tí ó kẹ́ gbogbo aláyé, ọba tó ṣe pé ó dọ̀ ẹni tó bá ṣe ti ẹnìkan ní ó kẹ́ tó bá dìjọ gbéjà lọ́kẹ̀yàmà. Ọlọ́run kó kẹ́ ẹnìkọ̀ọ̀kan wá fún ẹni tí ó kẹ́ níjọ́ náà. Ọlọ́run ọba ni wa yawma nab'athu fi kulli ummatin shahidan 'alayhim min anfusihim. Wa yawma nab'athu fi kulli ummatin shahidan 'alayhim min anfusihim. Ọlọ́run ọba lẹ́yìn ìgbà tí ó ti ṣàlàyé pé nínú gbogbo ìran kọ̀ọ̀kan òun ó gbé òjíṣẹ́ kọ̀ọ̀kan dìde, a sì bi òjíṣẹ́ kọ̀ọ̀kan léèrè kó lè jẹ́ olùjẹ́rìí lérí àwọn tààràn sí. Ọlọ́run wá tún dojú ọ̀rọ̀ yìí kọ Ànábì wa Muhammad sallallahu alaihi wa sallam gẹ́gẹ́ bí ọ̀kan nínú àwọn òjíṣẹ́ Ọlọ́run. Ìgbàtọ́lọ́wọ́ bá ti fi ọ̀rọ̀ kó gbogbo òjíṣẹ́, ó tún wá sàdáyẹn rí Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam akhassahu aw ikhtassahu bi-dhikr. Ọlọ́run tún wá sàdáyẹn rí tiẹ̀, kò sí tí yẹn ń tọ́ka sí bí kìí ṣe ipò Ànábì lọ́dọ̀ Ọlọ́run láàrin gbogbo àwọn òjíṣẹ́. Ọlọ́run wá tún dá tiẹ̀ yẹn rí. Ọlọ́run bá ní wa yawma nab'athu fi kulli ummatin shahidan 'alayhim min anfusihim. Wa yawma nab'athu fi kulli ummatin shahidan 'alayhim min anfusihim. Ọlọ́run bá ń ròyìn jọ gbẹ́dẹ̀ al-qiyama. Ọlọ́run bá ní ọjọ́ níjọ́ náà, ọjọ́ tọ́lọ́run yóò máa gbé dìde olùjẹ́rìí, ìyún ni Ànábì òjíṣẹ́ tá a bá rán sáwọn èèyàn kọ̀ọ̀kan min anfusihim láàrin wọn. Òjíṣẹ́ tá a rán sáwọn ìjọ kan nínú wọn náà láti gbé òjíṣẹ́ tí ó jẹ́ lẹ́rìí lérí wọn. Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam kò ní jẹ́rìí lérí àwọn ìjọ Ànábì Musa. Ànábì Musa alayhi salatu wassalam òun náà ní jẹ́rìí lórí ìjọ Ànábì Ìsá. Nínú àwọn ìran kọ̀ọ̀kan dọ́lọ́run Ànábì kọ̀ọ̀kan sí lọ́lọ́run ó ti máa bí àwọn Ànábì tààrán sí wọn. Eléyìí ni ìtumọ̀ min anfusihim, láàrin ara wọn tààrán ra wọn síra wọn náà láti pe ẹni tí ó jẹ́rìí lórí àwọn tààrán wọn sí. Nígbàtà wá ṣe bẹ́ẹ̀ lérí gbogbo àwọn òjíṣẹ́ Ọlọ́run, wajina bika shahidan ala haula'i. Ọlọ́run wá dọ̀rọ̀ yẹn padà sọ́dọ̀ Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam. Ọlọ́run wá ní rẹ̀ Ànábì, a mú wọ náà, a mú ọ jáde níjọ́ náà kó lè máa jẹ́ ẹlẹ́rìí lérí àwọn wọ̀nyí. Àhùlá níbẹ̀ yẹn o náà ni àwa umma rẹ̀. Ìwọ náà ó jẹ́rìí lérí àwọn àlùmọ̀ rẹ̀. Wa nazzalna 'alayka al-kitaba tibyanan likulli shay'. Ọlọ́run bá ní àwọn aláṣọ al-Qur'ani kalẹ̀ tibyanan likulli shay'. Kùránì yìí ni ó máa ṣàlàyé ìfọ́síwẹ́wẹ́ nípa gbogbo nǹkan pátápátá, nípa gbogbo ìmọ̀. Ẹ máa bá Kùránì níwájú. Nípa gbogbo ọgbọ́n, ẹ máa bá Kùránì níwájú. Nípa gbogbo òye, ẹ máa bá Kùránì níwájú. Nípa ètò òṣèlú, ẹ máa bá Kùránì. Nípa ètò àwùjọ, nípa ètò ọrọ̀ ajé, kò wá ní ṣẹ́kù kankan nínú ètò ìgbésí ayé ọmọnìyàn àti tọ́run èèyàn lè fi dá àbíkú Kùránì ó ṣàlàyé. Ọlọ́run ọba ní wa nazzalna 'alaykal kitaba tibyanan likulli shay'. Wa nazzalna 'alaykal kitaba tibyanan likulli shay'.
àwa la sọ al-Qur'ani kalẹ̀ fún rẹ̀ ànábì tibyanan li kulli shay. Qur'ani yìí yóò máa jẹ́ àlàyé ìfọ́síwẹ́wẹ́ fún gbogbo nǹkan pátápátá. wa hudan wa rahmatan wa bushra lil muslimin. wa hudan, Qur'ani yóò máa jẹ́ ọ̀nà mọ̀ fún gbogbo ọkàn. wa rahmatan, yóò tún máa jẹ́ ìkẹ́. wa bushra lil muslimin. yóò tún máa mú ìró ìdùnnú wá bá gbogbo ẹni tó jẹ́ mùsùlùmí pé látara pé ó jẹ́ mùsùlùmí ìtọ́lọ̀ ó ṣe fún ọ rí, látara wípé ó ṣe tọ́lọ ìtọ́lọ̀ ó ṣe fún ọ rí. gbogbo àwọn ìró ìdùnnú tí mùsùlùmí ó máa gbọ́ tọkàn rẹ̀ ó fi máa balẹ̀, Ọlọ́run ló ń bẹ nínú al-Qur'an. Afáwa al-Hafiz Ibn Kathir wọ́n ní àyà yìí ọ̀rọ̀ nípa ìgbé òjíṣẹ́ kọ̀ọ̀kan dìde láti lè jẹ́ ẹlẹ́rìí lórí àwọn tààrà sí. Ọlọ́run wá tún sọ nípa pàtàkì Qur'an. Wọ́n ní ìbáṣepọ̀ tó ń bẹ láàrin ọ̀rọ̀ méjèèjì. Wọ́n ní wa wajhu iqtirani qawlihi ta'ala wa nazzalna alayka al-kitab ma'a qawlihi wa ji'na bika shahidan ala ha'ula. أن المراد والله أعلم أن الذي فرض عليك تبليغ الكتاب الذي أنزله عليك سائلك عن ذلك يومك. wọ́n ní túmọ̀ ẹ̀yẹn ni pé Ọlọ́run tó fún rẹ̀ ànábì sallallahu alaihi wasallam ní al-Qur'an tó ṣàlàyé gbogbo nǹkan pátá. Ọlọ́run tó gbé Qur'an lé ọ lọ́wọ́ tó sọ bó ṣe lò ó, tó sọ bó ṣe fi pèpè sójú ọ̀nà Ọlọ́run yóò bí ọ léèrè pa Qur'an yòókù lórí àpíà. Tí Ọlọ́run bá lè sọ èyí fún ànábì wa Muhammad sallallahu alaihi wasallam, ìwọ tó wá ké Qur'an ó mọ̀ túmọ̀ rẹ̀, ó yọ gbọ́dọ̀ tún fi ń ṣe wáàsí. Ìwọ náà gbọ́dọ̀ gbà wípé á bí ọ léèrè nípa Qur'an tó ké. Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam ànábì mi sọ pé al-Qur'an tẹ́ rí yẹn ìmọ̀ kó jẹ́ hujjatun lak aw alayk. Al-Qur'an ó jẹ́ àwùjáre fún ọ látara pé o mọ̀ o sì lò ó, àbí kó jẹ́ àwùjáre lé ọ lórí látara pé o mọ̀ o lò ó, yóò jẹ́ àwùjáre lé ọ lórí. Ìyí ni àfáwá Ibn Kathir rahmatullah alayhi òun náà fi sọ ìbáṣepọ̀ tó ń bẹ láàrin ọ̀rọ̀ méjèèjì nínú àyà yìí. tá a bá wo ọ̀rọ̀ tó bẹ̀rẹ̀, Ọlọ́run ọba ń sọ nípa gbígbé ànábì dìde àti bọ́lọ́run ó ṣe bí léèrè gẹ́gẹ́ bí olùjẹ́rìí lórí àwọn àlùmọ́ rẹ̀ wípé wa yawma nab'athu fi kulli ummatin shahidan alayhim min anfusihim. wa yawma nab'athu fi kulli ummatin shahidan alayhim min anfusihim. Ọjọ́ níjọ́ tí a gbé ìdè nínú ìran kọ̀ọ̀kan, ànábì Ọlọ́run ọba ta rán sí wọn min anfusihim, láti àárín wọn náà ni ànábì yìí ta rán sí wọn náà ni ó jẹ ẹlẹ́rìí lé wọn lérí. wajina bíkà yẹn al-mukhatab ànábì Ọlọ́run tọ́ka sí. ìrẹ́ ànábì náà á mú wọn náà jáde shahidan ala ha'ula. wajina bíkà shahidan ala ha'ula. á mú wọn náà jáde níjọ́ náà kó lè jẹ́rìí lórí àwọn àlùmọ́ rẹ̀ wọ̀nyí. nínú gbogbo àwọn ànábì Ọlọ́run tẹ́rọ rẹ̀ ó pọ̀ jù ànábì wa Muhammad sallallahu alaihi wa sallam, torí pò náà ló kẹ́yìn. ó ní ọmọ rẹ̀ ó pọ̀ jù, ó ló kẹ́yìn, kò tún sí ànábì inú ìmọ̀lẹ́ yìí. ànábì ó wá jẹ́rìí lérí gbogbo ọmọ ẹ̀ bó ṣe pọ̀ tó. ìgbà tí ànábì sallallahu alaihi wa sallam níjọ́ kan ànábì ní kí àfáà Abdullahi ibn Mas'ud radiyallahu ta'ala anhu, ànábì ní kó ké Qur'an tó ó náà fẹ́ kọ́. ó wá ń sọ pé ìrẹ́ òjíṣẹ́ Ọlọ́run aqra'u alayka al-Qur'an wa alayka unzil,
bóò ni mo ṣe mọ Kùránì, bóò ni mo ṣe fẹ́ ké Kùránì níwájú ìwọ tó ṣe pé ìwọ gan Ọlọ́run sọ Kùránì kalẹ̀, bóò ni mo ṣe fẹ́ mọ̀ ké. Ànábì ní ké mo fẹ́ gbọ́ lẹ́nu ẹlòmíì sallallahu alaihi wasallam. ẹwọ ẹ̀kọ́ látara Ànábì sallallahu alaihi wasallam. wọ́n máa ń ṣe wáàsí ni ẹ̀yin ìgbọ́ wáàsí ti Ànábì sallallahu alaihi wasallam. Ànábì ló ń fẹ́ gbọ́ lẹ́nu ẹlòmíì. Abu Abdullah ibn Mas'ud wọ́n wá ń ka àyà Qur'an, wọ́n ń ka àyà tó jọrú àyà yìí ní Suratul Kahf òní wọ́n kà. Nígbà tí wọ́n wá kà débi wípé wajina bika shahidan ala ahula, wípé Ọlọ́run ọba yóò múrẹ̀ Ànábì náà jáde níjọ́gbọ́n al-qiyama kó wá jẹ́ ẹlẹ́rìí lérí àwọn àlùmọ̀ rẹ̀ tó ń pọ̀ rẹ̀gẹ̀dẹ̀ yìí tí ó fẹ́ sọ́jọ́ náà. Ìgbà tí wọ́n kí àyà yẹn débẹ̀, Ànábì kú sẹ́kù sallallahu alaihi wasallam. Àfọwọ́ Abdullah ibn Mas'ud radiyallahu ta'ala anhu kọ́lọ̀ kó bá yọ sí. Wọ́n nígbà tí wọ́n kí àyà yìí débẹ̀, qala Rasulullah sallallahu alaihi wasallam law hasbuk hasbuk. Ànábì ló tó nítọ́ka yìí. Ó ní faltafattu, mo bá wá gbójú sókè, mo wojú Ànábì fàídà àìnáhù tọ́gbùrùfà, mo rí kójú rẹ̀ méjèèjì ó ti pọ́n, tójú rẹ̀ ti ń da omi sallallahu alayhi wa sallam. Jàmáà kí ló ń pa Ànábì lẹ́kún? In tó ń pa lẹ́kún náà ni wípé òun ò sí láyé mọ́, ọ̀gọ̀ọ̀rọ̀ gbogbo ẹ̀yin tẹ́ kù láyé kí ló fẹ́ sọ sí lásìkò tó ní kálukú ti yí ẹ̀sìn padà yìí, tó ní kálukú ti ń ṣe tó wù, táwọn kan ti ẹ̀ ní sọ pé òun kìí sọ̀rọ̀ ẹ̀yà, táwọn kan ti ń sọ pé wòlíì làwọn ànábì Ọlọ́run gan làwọn, tó ní kálukú ti ń sọ tiẹ̀ yìí, bóòlù sì fẹ́ jẹ́ lórí gbogbo yìí. èyí ń pa ànábì lẹ́kùn sallallahu alaihi wasallam. ìwọ náà mú ẹ̀kọ́ kan àbí méjì níbi dáadé gbogbo ìgbàlá ń gbọ́ ọ̀rọ̀ ànábì sallallahu alaihi wasallam tánàbí sọ pé kullukum ra'in wa kullukum mas'ulun 'an ra'iyatihi. gbogbo yín ni adáranjẹ, gbogbo yín lọ́lọ́run ó bi yín léèrè níjọ̀gbọ́n al-qiyama nípa ìtàkósábẹ̀. sí ẹ̀mọ̀ pàǹ gbọ́rọ̀ kò pa wá lẹ́kún. èyí tánàbí gbọ́ pé ọlọ́run ó ní kó wá rojọ́ lérí wa ológun sẹ́kù. ojoojúmọ́ ló sì ń gbọ́ hadith yẹ pé baálé ilé adáranjẹ ní ọlọ́run ó bi ọ́ léèrè nípa ìyàwó rẹ̀, ọlọ́run ó bi ọ́ léèrè nípa àwọn ọmọ rẹ̀. bákan náà ìwọ ọmọ ọ̀dọ̀ àbọ́mọṣẹ́, ọlọ́run ó bi ọ́ léèrè nípa ọ̀gá tó jàmbá rẹ̀ ní. bákan náà al-mar'atu ra'iya, àwọn obìnrin lẹ́ẹ̀dẹ̀ ọkọ fẹ́ẹ̀rí yẹn adáranjẹ níwọ̀n o, wa hiya mas'ulatun 'an bayti zawjiha. ọlọ́run ọba yóò bi gbogbo obìnrin léèrè báwo ló ṣe mójútó ilé ọkọ rẹ̀. àwọn àfáà wọ́n ní àwọn ìbéèrè díẹ̀ náà ni obìnrin yóò bá kọjá níwájú ọlọ́run tí ó fi lọ máa jẹ́ náà. táwọn obìnrin fúyẹ́ pọ̀, àmọ́ ìbéèrè díẹ̀ náà ó kéré ní obìnrin tó pàṣẹ. ọlọ́run ó béèrè nípa ìrun rẹ̀, nípa àwẹ̀ rẹ̀ nínú ilé ọkọ rẹ̀. bóbìnrin míì páàsì irun, bọ́ páàsì àwẹ̀ yóò kéèyì nípa inú ilé ọkọ rẹ̀. nínú tí wọ́n bi obìnrin léèrè nínú ilé ọkọ rẹ̀ jẹ́ka jọ́gbìnàkàrà. kí sì ni túmọ̀ inú ilé ọkọ? báwo ló ṣe fi ọkọ lọ́kàn balẹ̀ sí? báwo ló ṣe mójútó àwọn ọmọ sí? ṣé kìí ṣe pé bọ́kọ ṣe ń fà á lókè ìwọ ń fà wálẹ̀? ọ̀tọ̀ ní tẹ́ ẹjọ́jọ́ sọ, bọ́kọ bá jáde ọ̀tọ̀ ní tó sọ fáwọn ọmọ. obìnrin ní àsìkò ẹ̀yìn àwọn ọmọ sí bàbá wọn, akọ̀yìn bàbá wọn sí wọn. gbogbo àwọn nǹkan wọ̀nyí ó dídí ẹ̀sìn ní lẹ́yìn obìnrin ó rojọ́ rẹ̀ wájú ọlọ́run. gbogbo bẹ́ẹ̀ bá ṣiṣẹ́ iṣẹ́ lẹ́ ṣe ní, òwò kan lẹ́ ń ṣe ní, ẹ má jẹ́ ó gba primary assignment, ẹ má jẹ́ ó gba lẹ́wọ̀n.
ẹ̀yin lẹ mọ̀ bẹ́ẹ̀ ṣe kí bọ́nú ara wọn àbí bẹ́ẹ̀ pàkàtì fún kan ẹ̀mẹ́jọ ó palára wọn torí pé nínú tọ́lọ́wọ́ bí léèrè ọlọ́wọ́ ní bí obìnrin léèrè pé kílódé tó bí president ọgbàdíwájú ọlọ́wọ́ ní bí ọ léèrè pé kílódé tó bí gọ́ọ̀nà ṣùgbọ́n ọlọ́wọ́ bí ọ léèrè nípa ìmọ̀lẹ̀ ọkọ tí a bá sì wo westernization àbí western mentality opposite tọ́lọ́wọ́ yẹn làwọn sọ wọ́n mú àwọn obìnrin jáde nínú ilé wọ́n jẹ́ kí wọ́n rí ìtọ́lọ̀wọ́ bí wọ́n léèrè pé ìmúnilẹ́rù kò sí liberation àwọn obìnrin ní láti wà liberated emancipation ẹ̀tún wọn lẹ̀ èyí ò ní fẹ́ni tó bá ń fi alkiyama rẹ̀ ṣe gbogbo bẹ́ẹ̀ bá ṣe ṣe láyé bẹ́ẹ̀ bá ti ṣe ojúṣe yín láyé náà lẹ́ẹ̀ṣe pé ẹ̀sàmọ́jì ó pa primary assignment yẹlọ wọ́n yíya mas'ula an bayti zawjiha ẹ bá ti pàṣẹ ó ti parí ẹ̀yẹn máa wẹ àpéjúwe tí ó ń ṣe èèyàn lè mà látàyé ń bí ìlà tí máa ń rí àpẹẹrẹ husnul khatima fáwọn ìyá mi kìí ṣe fáwọn ìyá yìí kìí ṣe pé náà fi làwọn ló pọ̀ kìí ṣe pé irun tí wọ́n ń kí ló pọ̀ kìí ṣe pé bàádà wọn ló pọ̀ kọ́dà ìyá mi ò mọ Kùránì ká àmọ́ ó jẹ́ obìnrin rere lọ́dọ̀ ọkọ rẹ̀ ó jẹ́ obìnrin rere lọ́dọ̀ ọkọ rẹ̀ irú àwọn ìyá báyìí ọ̀gọ̀ọ̀rọ̀ wọn a rí wọ́n fẹ́ jáde láyé báyìí tí wọ́n ti kalima la ilaha illallah wọ́n mọ̀ sọ gbọ́dọ̀ la ilaha illallah èmi mọ̀kan tó dájú mo tún gbọ́ èyí tó pọ̀ ìyá alágbájá nígbà ọ̀fẹ́ dákẹ́ báyìí gbọ́dọ̀ la ilaha illallah la ilaha illallah lóhun títí ẹ wá lọ wò wípé kìí ṣe pé irun rẹ̀ pọ̀ náà àmọ́ ó tẹ̀lé bàbá ọmọ yìí àmọ́ ó jàmbá ọmọ yìí àmọ́ ọkàn ọkọ balẹ̀ sí púpọ̀ tí ọ̀rọ̀ obìnrin bá ti dé pé ẹ̀rù bá ọkọ àti bá ọ sọ̀rọ̀ ó sì lóun kírun olóhun ló nìkọ́ olóhun máa jíyan náà fílà ó lè fàwẹ̀ Monday and Thursday ó lè fi ṣeré ṣùgbọ́n ìwò máa bọ́kọ́ láti kọ̀rẹ́tì ń fàlùkì àmàlẹ̀ òun ṣẹlẹ̀ tọ́lọ́n bá lè sọ wípé òun ó pe ànábì jáde òun ó bí léèrè tẹ́rù ń bá ànábì dánábì lè kú sẹ́kù ẹ wá wo tiwa táwa ń gbọ́ táwo ti ẹ̀kí ẹ̀ kúlùkùn rọ́ọ̀yì àkúlùkùn mọ̀sùlù kódà gbogbo alámàdìsì ẹlẹ́ni yóò tún mọ̀ sọ àdìsì yóò tún mọ̀ rẹ̀ ká sọ fún ọ wípé ò ń bọ̀ ó jábọ̀ àbíọ́lẹ̀ ẹ̀yin náà wà pẹ̀lú ètò súnmọ́ kankan rẹ̀ pé níbo ló wà oníkéèsì ní kóòtù lánàá wọ́n dákọ̀ rẹ̀ wọ́n dákọ̀ níbo lọ́lọ́ wọ́n dákọ̀ rẹ̀ kóòtù lánàá ó rí pé tó bá ń ṣe lọ́wọ́ jìbìtì ní ọkọ̀ alúgbèmí lọ́kùnrin wọ́n ti àjọ kéèsì yẹn on 25th of next month jìbìtì ọkọ̀ ọlọ́run wá sọ pé oníkéèsì o tó rẹ̀ ìtumọ̀ oníkéèsì náà ni pé kullukum ra'in wa kullukum mas'ul ábíọ́lé rẹ̀ o tí yìí bá tún jìnà sọ́bọ̀ nǹkan Qur'an tọ́lọ́ ní latus'alunna yawma idhin 'anin na'im gbogbo tí ń jẹ́ dẹ̀ra ta sí fún yín pátá àbílẹ̀ lórí ẹ̀sẹ̀ gbogbo ẹni tí ń tọrọ ọmọ kọ́ ló bímọ ìjọba ìwọ tó fún yẹn ó jẹjọ ẹ̀ in tí ò fún wa kò ní bí wà ní gbogbo èèyàn tí ń wówó kọ́ ló ṣe lówó gbogbo èèyàn ló fẹ́ kọ́lé láyé ẹlòmíì kò kọ́ lórí ọ̀pàdé ọlọ́run ìwọ tó ní yẹn ó sọ bó o ṣe lò ó èyí tó kójọ nínú arísìkí tó bá di bí ọ̀rọ̀ owó níwájú ọlọ́run ìbéèrè méjì lọ́lọ́run bí ìpẹ́ tó bá lọ́lọ́ yóò béèrè àìnà kásàbà bó o ló ṣe rówó yẹn kó jọ tó fi di púpọ̀ báyìí wà bí máa ń fa ọ̀dà bó o ló ṣe tó náà o lè kó jọ ní mímá kó ná láìtọ́
wọ́n máa sọ pé ṣèbẹ́ ìmọ̀lówó tó bá wù lè fi ṣe ní ẹyẹwò máa ilé àyíká tá a bá tí wọ́n ń pè bí a máìndì wa lérí àwọn nǹkan báyẹn a máa ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ gbogbo tọ́lọ̀ ń bá fi jíǹkì wa ìrònú bá a ṣe fẹ́ fi ṣe tọ́lọ́run òní ó máa pọ̀ nínú làákàyè torí pé ìbéèrè tọ́lọ̀ lówó bí Ànábì sallallahu alaihi wasallam lérí gbogbo wa kó wá jẹ́rìí Ànábì ìgbésẹ̀kù sallallahu alaihi wa alihi wa sallam ìgbà tábìlẹ̀ bí Mas'ud radiyallahu anhu tó káyà débẹ̀ Ànábì ní hasbuk ó tó ibi tó kàdé ó nígbà tí màá gbójú ojú Ànábì fa idha aynahu tadrifa gbà tí màá wojú rẹ̀ báyìí ó pọ́n níṣẹ́ lójú rẹ̀ dá Ànábì nú sallallahu alaihi ìyẹn túnmọ̀ sí pẹ́lú kọ̀ọ̀kan wa náà a ní kéèsì ó níwájú Allah subhanahu wa ta'ala lórí ìbẹ̀ra tó ṣe fún kó wá abẹ́ Ọlọ́run Ọba subhanahu wa ta'ala Ọlọ́run mẹ́jà jẹ́ ìbí Ọlọ́run wá ní wa nazzalna alayka al-kitaba tibyanan likulli shay'in wa nazzalna alayka al-kitaba tibyanan likulli shay'in Ọlọ́run Ọba ní àwa la sọ al-Qur'ani kalẹ̀ fúnra Ànábì al-kitab níbi ìwé náà ó náà ní al-Qur'an a sọ kalẹ̀ tibyanan likulli shay Qur'an ó kó gbogbo àlàyé gbogbo nǹkan ó kó sínú ẹ̀rí pé gbogbo àlàmà ń sọ ìwọ náà ló tún gbọ́ náà lọ kò sí ìmọ̀ kan láyé tó bá ti jẹ́ ìmọ̀ rẹ̀ tó wúlò fún yàn láyé àti níbi ẹ̀sìn ẹ̀rí ìpìlẹ̀ ìmọ̀ yẹn nínú al-Qur'an ọlọ́yọ́ ta ni ló lóbó lérí ẹ̀ à ń sọ̀rọ̀ sáyẹ́ǹsì ṣe bí observation ló bí sáyẹ́ǹsì observation ni ẹ̀sìn wo nú al-Qur'an ọlọ́run rẹ̀ pé awalam yanzuru ọlọ́run bá ní falyanzuru alam taraw wòye sí ni afala yanzurun in tí jẹ́ observation ni observation gan ló bí science lókù lẹ́yìn ìgbà tó bá observe ló tó ka gbogbo ìpele tó kù kò wá sí ìmọ̀ kan láyé àfikẹ́ ẹ máa bá ìpìlẹ̀ ìmọ̀ yẹn nínú al-Qur'an ọlọ́wọ́n bá fi sọ pé kò sí nǹkan kan Qur'an ti sọ bó ṣe fẹ́ gbé pẹ̀lú ìyàwó bí ìyàwó ṣe fẹ́ gbé pẹ̀lú ọkọ bọ́mọ ṣe fẹ́ ṣe pẹ̀lú òbí bóbi ṣe fẹ́ ṣe pẹ̀lú ọmọ bólórí ṣe fẹ́ ṣe pẹ̀lú ọmọ lẹ́yìn bọ́mọ lẹ́yìn ṣe fẹ́ ṣe pẹ̀lú olórí bá a ṣe fẹ́ bá aládùúgbò wa lò bá a ṣe fẹ́ bá ẹbí lò kò wá sí nǹkan kan téèyàn fẹ́ sọ bẹ́ẹ̀ ní bánu al-Qur'an ọlọ́run ọba ní wa nazzalna alayka al-kitaba tibyanan likulli shay'in wa nazzalna alayka al-kitaba tibyanan likulli shay'in àfáwà Ibn Kathir wọn ayé qad bayyana lana fi hadha al-Qur'an kulla ilmin wa kulla shay ìtumọ̀ eléyìí ni wípé ọlọ́run ní òun ti ṣàlàyé sínú al-Qur'an gbogbo nǹkan pátá òun ṣàlàyé sí gbogbo tí wọ́n tún jẹ́ ìmọ̀ fíìdì torí kó padà yà sí ó máa rí ìpìlẹ̀ fíìdì yẹn nínú Qur'an tí wọ́n bá ti wá fi Qur'an kú tiẹ̀ ó yàtọ̀ kìí ṣe pé ó yàtọ̀ ní ti mímọ̀ ó excel ju ẹgbẹ́ lọ alùbáríkà ó tún wá kú tiẹ̀ torí pé Kùránì yẹn tọ́lọ́run bá pe Kùránì gan kitabun anzalnahu ilayka mubarakun liyadabbaru ọlọ́run bá ní kitabun anzalnahu ilayka mubarakun ọlọ́run rẹ̀ ànábì sọ oríwèé tá a fi ránṣẹ́ sí ọ yẹn ìwé alùbáríkà yẹn ìwé tó ṣe wípé látòkè délẹ̀ alùbáríkà ló yí tán ẹnikẹ́ni tí Kùránì bá wá tó fara yí Kùránì tí Kùránì wá fara yí gbogbo tó bá yà sí ẹ mara alùbáríkà Kùránì ẹ lárẹ̀ ẹ mari lárẹ̀ láti máa ń tẹnu mọ́ ní gbogbo ògbà àbòsí láti fọ́mọ wa àjẹkókè Kùránì àwọn plan wípé Cambridge
university ni ó lọ, Harvard ni ó lọ, kò sí tó burú ń bẹ̀, ṣùgbọ́n Kùránì yẹn náà ẹjọ́ wà lára ẹ, ìyẹn ni ìmọ́lẹ̀ tó fẹ́ fi rin òkun ayé. Tí ò bá ti sí yẹn lára ẹ yóò ṣubú, bí ò bá ti sí yẹn lára rẹ̀ yóò sọnù, torí pé gbogbo ìrìn àjò tó yẹn fẹ́ rìn láyé àlàyé rẹ̀ ti ń bẹ nínú Qur'an. Ọlọ́run ọba ti pàkíyèsí wa sí gbogbo ẹnu Qur'an ló fi ní wa nazzalna alaykal kitaba tibyanan likulli shay. Wa nazzalna alaykal kitaba tibyanan likulli shay. Wọ́n fa inna al-Qur'an àwọn ẹ̀kọ́ wọ́n ṣe rí Qur'an yìí ishtamala ala kulli ilmin nafi'. Gbogbo ìmọ̀ tó wúlò pátá ó ń bẹnu Qur'an min khabari ma sabaq. Gbogbo làbárè nípa àwọn tó ti ṣáájú, gbogbo ìmọ̀ tó ti ṣáájú ó ń bẹ ń bẹ. Wa ilmu ma sayati, ìmọ̀ àwọn nǹkan tí ó tún padà máa ṣẹlẹ̀ ó ń bẹnu Qur'an. Ẹ̀rí pé nínú tafsir jọ́ mélòó kan tá a ṣe sẹ́yìn, a ní Ọlọ́run ọba ń sọ̀rọ̀ nípa ilé, ó tún wá sọ àwọn ilé kan tastakhifunaha, àwọn ilé kan ń bẹ àwọn tún jẹ́ mobile house tó ṣe máa gbé, níbi tí ètò nípa building engineering architecture tó ń lọ láyé lẹ́yìn, ó náà ni wípé báwo la ṣe tún máa design ilé tó yẹ pé tá a bá tún fẹ́ kúrò ń bẹ̀ á tún gbé kúrò, á tún lọ gbé kalẹ̀ níbò míì. Ìyẹn ni tí tún ṣẹlẹ̀ ń sìn. Ẹkọ́dọ̀mí wa tó mẹ́ẹ̀ ní òtí ìjáàmù mobile house ilé tó ṣe wípé tó bá tún fẹ́ kúrò lákùnrin lápòjúwe ó tún ti kó lọ sí tàti nílẹ̀, wọ́n tún tú gbogbo ilé yẹn pátá, wọ́n lè kó gbogbo ẹ̀ sínú páálí, wọ́n tún lọ tuntun síbẹ̀. Ẹwà ọgbà tó Kùránì ti sọ, Kùránì ní nínú ìdẹ̀rọ Ọlọ́run ọba lé ní lórí ni pé a fún yín láwọn ilé kan tí ó dúró sójú kan, àwọn ilé kan sì tún bẹ tẹ́ máa gbé kiri lórí ìrìn àjò àtìgbà tẹ́ bá tún débi tẹ́ ń lọ. Gbogbo ẹnikẹ́ni tó mọ́ wá sọ wípé òun ti ṣe research ọ̀làjú tó tún tuntun nípa ọ̀rọ̀ architecture, àwọn ti fi bá débi nǹkan báyìí, ọmọ tó ti wá pé Kùránì yóò sọ pé tẹ́ ń sọ ìgbà Kùránì ti sọ. Ìdí nìyẹn tó fi jẹ́ pé ìpìlẹ̀ gbogbo wọn pátá ibi Kùránì ló wà. Ìpìlẹ̀ gbogbo wọn níbi Al-Kùránì ibẹ̀ ló wà. Ọgbọ́n ibi Kùránì ló wà. Òye níbi Kùránì ló wà. Wọ́n ń pe ìmọ̀ kan ní psycholinguistics, ìmọ̀ nípa èdè tó fi jẹ́ pé kéèyàn ó tó sọ̀rọ̀ ó ti mọ tó fẹ́ wí, tó bá dẹ̀ ti sọ̀rọ̀ ó ti mọ bí tó fẹ́ sọ́dé tí ò sọ́dé bẹ́ẹ̀, ọmọ yìí tó fi pamọ́ sọ́kàn. Ṣé ẹ mọ̀ pé gbogbo òkú ilẹ̀ ìmọ̀ yẹn Kùránì ló wà. Ìgbà tá wá ń kọ́ èyàn wá discover wípé gbogbo eléyìí náà Kùránì ti sọ. Ẹ̀yẹ wo Ànábì Musa alayhi salatu wassalam, máa má kojúwe méjì wá nípa ìmọ̀ yìí. Ẹ sì ráwọn èèyàn mọ́ sí máa rán kankankankankan ní professor kìíní kankan, ṣùgbọ́n Kùránì ó ti fi ilẹ̀ kọkàn mú yẹn wá lápòjúwe. Ọlọ́wọ́ bá ń bi Ànábì Musa léèrè wípé rẹ̀ Musa kí ló ń bẹ lọ́wọ́ rẹ̀? Ọlọ́ni rẹ̀ Musa máa bí yẹ ní kàyà Musa, wà máa tí kàbí yẹ ní kàyà Musa. Ọlọ́ni rẹ̀ Musa kí ló ń bẹ lọ́wọ́ rẹ̀ ọ̀tún yìí? Kí ló mú lọ́wọ́? Ànábì Musa ní rẹ̀ Ọlọ́run ọba mi yíya àsọ́ọ́yà, ọ̀pá mi ni, mo máa ń rọ̀gbọ̀kún lé lórí, mo sì máa fi pakókò, mo fi máa ń gé ẹ̀ka ewé
fáwọn ẹran mi tí mò ń sìn. Wọ́n tún máa fi ṣe nǹkan míì náà yàtọ̀ sí èyí tí mo wí jàmá. Ẹ wo psycholinguistics ibẹ̀ yẹn, kí ni wọ́n bí? Kí ni ń bẹ lọ́wọ́ rẹ̀ ni wọn ò ní, kí ló bí ń ṣe? Èmi ló bá ìjọpọ̀ pa ni ó ti tó. Àmọ́ Ànábì Mùsá ti mọ̀ wípé ó súnmọ́ kí béèrè ní ó tún wá. Tán bá ti sọ tán, kí ní ń bẹ lọ́wọ́ rẹ̀, ọ̀pá ni. Ó súnmọ́ kó ní ẹgbẹ́ kí lòun fi ń ṣe. Ó ti wá fúra mà psychologically wípé díẹ̀ ń gúnbọ̀ ẹ̀kan ṣàlàyé ẹ̀. Kí béèrè bí mọ́ tí wá máa wálé àbíyá máa rí mú kúrọ̀. Gbogbo nǹkan mìí tẹ́ tí ìpòtú bí ń ṣe nǹkan ní náà tí lè lè máa sọ. Bó ṣe ara mọ́ ẹ odidi mọ́ ní nínú èdè. Ẹjẹ́ bá pẹ̀lúwẹ̀ kan tó súnmọ́ wá tó lè jẹ́ ó tètè yé wá. Ọmọ rẹ̀ kékeré obí léèrè. Bóò ni Abdullahi só ti jẹun? Dádì mi ò tí yóò. Ó pé kí ni mo bí léèrè? Ọmọ yẹn gbọ́n psychologically. Ó ti máa wípé ìṣẹ̀ṣẹ̀ máa sọ pé mo ti jẹun, o lè má sọ̀rọ̀ mọ́. Ìtumọ̀ ẹ̀ ni wípé ó ti fi kan pamọ́. Mi ò yóò yẹn mo ti jẹun ti jáde ń bẹ̀. Torí pé ẹni tí ó jẹun ọ̀rọ̀ yóò ní jáde ń bẹ̀. Ìtọ́mọ̀ yẹn fẹ́ kí bàbá yẹn ó gbọ́yé ni pé mo fẹ́ jẹun sí ọ̀rọ̀ pé tó ti jẹun kọ́. Bó ṣe ara ọmọ yẹn jẹ̀mọ́ yìí tó sọ àwọn ẹni ìṣáájú wa dọlọ́gbọ́n nìyẹn. Àwọn ọmọ ẹ̀sìn ọ̀gbọ́n bá yẹn má. Bẹ́yìn ọba sì ti lóye nínú ọ̀rọ̀, nínú fífèsì sọ̀rọ̀, ìbẹ̀lẹ̀ yẹn ti máa kíyèsí ilé yóò pa. Ẹlòmí ilé iṣẹ́ mọ́níjà, ọ̀gá pátápátá níbi ilé iṣẹ́, kò ọ̀rọ̀ òye oní ò máa da ilé iṣẹ́ rú. Bẹ́ẹ̀ bá ṣe meeting, yóò take irrational decision. Irrational decision ni ó máa take. Ọ̀gá bẹ́ẹ̀ tí wọ́n èmi lọ̀gá yín. Gbogbo nǹkan bá máa bà lóòótọ́ o first class product ni o. Àmọ́ gbogbo àwọn nǹkan yẹn ọ̀rọ̀ òyọ́kùnrin míì ló fi dánú lé ara rẹ̀ rú. Kìí ṣe gbogbo tíyàwó ẹni bá ṣe nìyàn sọ fún ìyá ẹ̀. Mọ́m, ẹ̀ tí gbọ́ tíyàwó mi sọ. Wákà. Gbogbo àwọn nǹkan wọ̀nyí, Kùránì ti kọ́ wa ní gbogbo ẹ̀kọ́ yẹn, bí yẹn bá wá ń kojú pọ̀ mọ̀ yẹn, gẹ́gẹ́ bí specialization, ẹ wá tún máa appreciate Kùránì pé sùhánì. Gbogbo dẹ́yìn wọn mú kankan yìí Kùránì ti sọ, ó ti fún wa nípìnlẹ̀ gbogbo nǹkan yẹn. Ọlọ́run bá fi dé kó yẹ wá gbó wa nazzalna alaykal kitaba tibyanan likulli shay'. Wa nazzalna alaykal kitaba tibyanan likulli shay'. Bákan náà gbogbo ohun tó jẹ́ halal, Kùránì ti sọ. Gbogbo ohun tó jẹ́ haram, Kùránì ti sọ. Wa man nasu ilayhi muhtajun fi amri dunyahum wa dinihim wa ma'ashihim wa ma'adihim. Gbogbo ń tẹ́yìn ó ní bùkátà sí nípa ọ̀rọ̀ ayé, ọ̀rọ̀ alìkìyàmọ̀ rẹ̀ gbogbo ẹ̀ pátá ó ń bẹ nínú alìkùránì. Kírù Kùránì yìí máa wà sínú ìgbésí ayé yàn. Kírù Kùránì yìí máa sínú ìgbésí ayé ọmọ rẹ̀ ó sì ló láṣeyọrí lórí ọmọ. Ọlọ́run bá ní gbogbo ìmọ̀ pátá ó ń bẹ nínú Kùránì. Wàhùdán Kùránì yìí ọ̀nà mọ̀ ló jẹ́ fún gbogbo ọkàn tó ti kú. Tí ọkàn rẹ bá ń ṣàárẹ̀ lọ gbé Kùránì. Fàgádìrò hákàbìrì Kùránì waqtani. Lọ gbé Kùránì ká bó mọ̀túnmọ̀ rẹ̀ wo ìtumọ̀ translation. Ó rí tí ó bá ń tí ń dàmú ọkàn rẹ̀ ó rí mú bẹ̀. Lọ gbé Kùránì kó ká. Hùdán, Ọlọ́run ṣe Kùránì ní ọ̀nà mọ̀ fún gbogbo ọkàn tí ń ṣàárẹ̀ pátápátá, ọkàn tó ti ṣìnà. Bákan náà Ọlọ́run tó ṣe Kùránì ó ṣe ní ìkẹ́ Ọlọ́run tó bù áyà ní Kùránì, torí ta bá ti ń kà lórí ara fíkọ̀ ọkàn ó máa gba ládá lọ́wọ́ náà. Wòye ládá tó ti gbàlé ẹlòmí ò ní gbé àmì ìka Kùránì sí wọ́n kírù. Alhamdulillahi Rabbil Alamin. Alif, lam, ha, mim, dal, márùn-ún nìyẹn. Lam méjì,
ha márùn-ún mẹ́wàá alhamdulillah ibùn kí n gbóyè ládá tó tún gbà lójúmọ́ ẹ wá fẹ́ fi mùsùlùmí rẹ̀ tí èsè ládá wo ló ń bẹ níbi lórúkọ bàbá ní NIO òsì ládá kankan bẹ òsì bẹ ṣùgbọ́n kíké bá tí à tọba kíké bá tí à tí ó lọ wípé wọ́n lọ kọ́dà kó ṣe lè kálọ̀ bóyí ládá tí mùsùlùmí gbà lójoojúmọ́ ìkẹ́ ọlọ́run tó kù áyà ó ń bẹ níbi al-Qur'an ọlọ́run ọba ní wa rahmatan ìkẹ́lẹ̀ al-Qur'an ń ṣe wa bushra lil muslimin ìró òdòdó ní Qur'an tó jẹ́ gbogbo mùsùlùmí ìntínú èèyàn máa ń dùn ní wípé mo jẹ́ ọ̀kan nínú ahlul Qur'an ìwé wo lẹ́fẹ́ fi wé ìwé wo lórí bẹ́ẹ̀ bíi ti al-Qur'an ìdùnnú ni fún mùsùlùmí pé mo mọ̀ Qur'an ìdùnnú ni fún mùsùlùmí pé mo jẹ́ ahlul Qur'an inú ilé tí ò bá sí Qur'an ń bẹ anábìjọ pé òkú ilé ni òkú ilé onírúlé bẹ́ẹ̀ nínú ẹbí tí ò sí Qur'an ń bẹ nínú àwọn ọmọ tí ò sí Qur'an ń bẹ òkú ọmọ ni wọ́n gbogbo àwọn nǹkan wọ̀nyí ẹ jẹ́ ká mọ tọ́lọ̀ ń pè ní oore ká sì fọwọ́ tó tóbi ká fi mú gbogbo omi lẹ́yìn ó bá yà sí láyé fi Kùránì fi ṣe ìpìlẹ̀ ní ètò ìgbésí ayé fúnra rẹ fún ọmọ kódà fáwọn ìyàwó wa nílẹ̀ Haúsá tó bá ti di ẹ̀yìn ìṣáì ẹ̀rọ àwọn obìnrin àwọn náà lọ lé kéwú wọn lọ ń kọ́ Kùránì gbogbo àwọn ìyá àgbàlagbà ẹ̀rí wọn lọ ń kọ́ Kùránì èyí ò ní ìyá mi ó ṣe títí tí ó fi dà ìlàyé kò ní síwọ́ ìyá mi ti wọ 70 years ẹ̀tù rí lálálẹ́ wọ́n tó lọ ń kọ́ Kùránì wọ́n tó lọ ń kọ́ Kùránì gbogbo àwọn nǹkan wọ̀nyí Ọlọ́run kó ṣàánú wa lọ́dọ̀ tiwa náà bí kí àwọn nǹkan yìí ó já sí rọrùn tó fi dé wípé a máa rí àwọn ẹ̀kọ́ Ọlọ́run ẹ̀kọ́ pẹ̀lú pé a fẹ́ fi sin lọ́run tó dá wa iṣẹ́ tá à ń ṣe ọ̀tọ̀ ṣùgbọ́n ẹ̀kọ́ Ọlọ́run yẹn ká máa láǹfààní ẹ máa wà àwọn Haúsá mi ìrèké ní ń tà ó ti tájẹ̀tì mọ́sálásí tó ti lọ kí mọ́gírìbì torí pé láàrin mọ́gírìbì sí ìṣáì yóò bù tí a rẹ̀ lọ́wọ́ ló gbàgbé ní nọ́ọ̀tì yẹn wọ́pọ̀ bẹ́ẹ̀ ìṣàfà ìrèké ní ń tà ẹlòmí ń bẹ ṣọ́ọ̀pù títí ń tasọ ó ju ogun mọ́sálásí yìí lọ tó bá ti di mọ́gírìbì ó mú tí a rẹ̀ lọ mọ́sálásí nìyẹn àwọn nǹkan yẹn ó ràn wọ́n lọ́wọ́ kún wọn lọ́wọ́ kódà àwọn tí wọ́n jẹ́ elite ọ̀kan náà àwọn ọ̀gá wa kan professor ní pharmacology lè mọ̀ pé ó mọ̀ kí ṣùgbọ́njọ́ kan tí ṣẹlẹ̀ kan ṣẹlẹ̀ nínú campus wọ́n wá set up committee lórí ìṣẹ̀lẹ̀ yẹn ẹni tó wá ní kó head committee yẹn kèfèrí ni obìnrin ni ó wá bẹ̀rẹ̀ sí ní sọ ìsọkúsọ nípa Islam ní profit jẹ́ ìjọ yẹn mo respect ẹ̀ pọ̀ àyà Kùránì ló kọ́kọ́ mú wá ló fi bẹ̀rẹ̀ rọ̀ àyà wá sọ pé prof sit down no don't call me prof I'm a Muslim ó ń sọ fún ẹni tó head committee yẹn pé lóòótọ́ senior colleague ló jẹ́ sóun ṣùgbọ́n òun máa terminate appointment níbi wọ́n sọ fún ọ wípé òun ní ẹ̀ tó wà entitled láti di ọba Zaria royal family lọ lóṣù owó kàjẹ́ professor lásán lóòótọ́ senior wo bẹ̀tù wọ́n terminate contract staff ní ọ kó bá yìí mà wọ́n terminate ẹ̀ ní ìsìnkílò tó sọ gbàlẹ́kà ó wá bẹ̀rẹ̀ sí lọ sínú usulul fiqh àwọn principle nínú fiqh ìgbà tó wá parí ọ̀rọ̀ yẹn tán mo á lọ kí lọ́bìsì mú ní professor pharmacology ní bó lẹ́sẹ̀ mọ̀ ẹ́ náà ó sì máa mú máa lọ kí irun mọ́ lásì àwọn sì máa ń gbé tí à lọ́sọ́dọ̀ àwọn apá mo nígbà wo ni òun ò tí gbà tó ti wà lọ́dẹ́ lẹ́pàá bóun ó ṣe ṣe títí tó fi jáde láyé òun ọlọ́ mákẹ́kọ̀ọ́ sí ṣùgbọ́n ta bá wọ́pọ̀lọpọ̀ professor lọ́dọ̀ ti wa kìí kírun gan kìí kírun
tí bá ṣe pé àánú Ọlọ́run tí gbogbo ẹ̀ṣẹ̀ yí padà gbogbo bàtà bá ti fojú rẹ̀ na ìmọ̀ ẹ̀sìn àbí ìpàpèmọ́rẹ̀ ẹ̀sìn ìgbésí ayé tú ẹ báyìí lèyàn máa gbé. ẹ wo àwọn professors tí wọn ò lẹ́sìn, ẹ lọ wo àwọn professors tí wọ́n lẹ́sìn, ẹ rí pé ìgbésí ayé wọn yóò yàtọ̀ síra wọn. àwọn ò ní jẹ́ professor tí ó máa mú ṣe kúrú lọ́mọ àwọn bread mathematically bí ẹni tí a gànà bí ó ṣe máa ṣe yẹ kò ní wà relevant nínú family. bá pé kọ́ dá sọ́rọ̀ ẹbí ọ̀tọ̀ ní kẹ́ máa sọ, ọ̀tọ̀ ní tí ó máa mú calculation tí ó máa ṣe ibi tí ìwé bá dé rí. àmọ́tẹ́sí bá yẹ yóò wà relevant. ẹ̀dẹ̀ bá kojú ìwé professor kan wá, professor àmọ́wó ọlọ́run kó bá ṣàlékún dáadáa bàbá náà, níbo ni òtún wà relevant. ẹ̀rọ wípé ẹni tí ò tiẹ̀ sínú campus rárá ni tẹ́ bá bá ní ìjókòó Islam, tẹ́ bá sì tún lọ bá ní fídí rẹ̀ ọ̀gá ni níbẹ̀. ká nídìí gbogbo ìmọ̀ tá a fẹ́ wá ó gbọ́dọ̀ máa tọ ìmọ̀ ẹ̀sìn wa lẹ́yìn ni làlùbáríkà ló fi máa ń wọ ìmọ̀ yẹn. kódà bí èèyàn jó níṣẹ́ ọwọ́ jẹ́ ká mọ̀ ọ́ lẹ́ni tó ní kò kárí lórí ọ̀rọ̀ ẹ̀sìn rẹ̀. tó pọ́lọ́wọ́n ọba tó láàrẹ̀ ga ó jẹ́ ká mọ̀ pé Al-Qur'ani yìí wa bushra lil muslimin. Ọlọ́run bá ní ìró ìdùnnú ní Al-Qur'an fún gbogbo ẹni tó bá jẹ́ mùsùlùmí tó bá ti ń ké inú rẹ̀ ó máa dùn ní. Ọlọ́run ọba ló ṣe Qur'an ló ṣe bẹ́ẹ̀. Náà. Inna Allaha ya'muru bil 'adli wal ihsani wa ita'i dhil qurba wa yanha 'anil fahsha'i wal munkari wal baghi ya'idukum la'allakum tadhakkarun. Ìgbà tọ́lọ́run ọba tó sọ Al-Qur'ani ṣe jẹ́ fún wa, Ọlọ́run wá fẹ́ mú díẹ̀ wá. Àwọn olùmọ̀ tafsir àfáwà Ibn Mas'ud radiyallahu ta'ala ayata kàyí wọn inna ajma ayatin fil Qur'an fi Suratin Nahl. Aya tó fẹ́ kó gbogbo nǹkan sínú ní Al-Qur'an ó ní ayata fẹ́ kàyí. Ó kó téèyàn bá ti mọ̀ téèyàn sì ń lò èyí ó rà sí yọrí láyé alkiyama rí ó ti dá. bí wọ́n bá lè di àyà yẹn tó bá lè di mú afọ́ Abdullahi bin Mas'ud náà sọ́bẹ̀. wọ́n ní kí ni àyà náà? Inna Allaha ya'muru bil 'adli. Ọlọ́run pa wá láṣẹ àwọn nǹkan tá a fẹ́ máa kà yí tó bá ti di àwọn nǹkan yẹn mú èyàn ní kọsẹ̀ láyé èyàn sì ní jẹ̀bi níwájú Ọlọ́run. Àkọ́kọ́ náà Ọlọ́run bá pàṣẹ déédé dọ́gbandọ́gba, ìtumọ̀ déédé dọ́gbandọ́gba ìtumọ̀ tó fẹ̀ ni olórí kó ṣe déédé kó ṣe dọ́gbandọ́gba lórí àwọn tó ń darí, ọkọ kó ṣe déédé sí ìyàwó ẹ̀ kí ìyàwó ṣe déédé pẹ̀lú ọkọ ẹ̀, ẹni tó ní ìyàwó kan lọ kó ṣe déédé kó bí ṣe déédé láàrin àwọn ọmọ tó bí, ọ̀rẹ́ sọ̀rẹ́ ẹ ṣe déédé láàrin ara yín nínú ìtumọ̀ déédé al-adlu al-qistu in tó lè gbà má ṣe sẹ́lòmí, in tó ẹgbẹ́ tán bá ṣe sí wọn náà inú tí ẹnu ní dùn sí má ṣe sọmọ làkejì. Déédé nínú ìtumọ̀ rẹ̀ ò ní ẹni tó bá gbélé ayé ṣe déédé yóò jẹ́ ẹni yìí ẹni àpọ́nlé lójú àwọn èèyàn lọ́dọ̀ Ọlọ́run, yóò sì jẹ́ ẹni àpọ́nlé. Ọlọ́run ọba inú tí mo pa yín láṣẹ. Inna Allaha ya'muru bil 'adli. Ọlọ́run ọba pàṣẹ pé ká máa ṣe déédé, àṣẹ wal qistu wal muwazana. Ká ṣe déédé, déédé ń bẹ nínú ọ̀rọ̀ sísọ, má ṣe àfikún, má yọ kúrò. Bọ́rọ̀ bá ṣe rí ó náà ní kéyìn ó sọ, má torí pé káyé lè pọ́n ọlé má sọ tó jẹ́.
má tó ní kó fẹ́ gba nǹkan lọ́wọ́ ẹnìkan ìròyìn tí èé ṣe tí ẹ kó fún máa ròyìn ẹ̀. èyàn pọ̀ lóde ẹni tó ṣe wípé kódà kìí kírun déédé gan tó bá ti wá lóde èyàn àfá ẹ̀ẹ́bá fọ̀rọ̀ lẹ̀ gbogbo àwọn tí ń kírun tán ń gbálẹ̀ mọ́sálásí ẹ̀ ní sọ̀rọ̀ tí wọ́n má ọ̀rọ̀ tí ẹ̀ lẹ́wà bẹ̀rẹ̀ sí ní máa sọ ráà tí ìbá sọ òun gan lọ àjẹ́ náà òun gan ní torí tán fẹ́ gbà lọ́wọ́ ẹ̀ kò sí déédé ń bẹ̀ bí nǹkan bá ṣe rí náà ní kẹwù àfá ò ṣe déédé nínú ọ̀rọ̀ ẹni tí èyí ṣàfá ìwọ́n náà ṣe déédé nínú ọ̀rọ̀ pátorí kó fẹ́ jàre kó parọ́ pátorí kó fẹ́ ká yóò fẹ́ràn rẹ̀ tó jẹ́ kó máa sọ àṣírí ló padà Ọlọ́run bá pàṣẹ ká ṣe déédé ká ṣe dọ́gbandọ́gba nínú déédé òun náà ni ká má máa ṣàṣejù déédé ní jẹ́bẹ̀ ká sì má ṣàṣe ètò méjèèjì ní jọ rìn ẹyẹ máa sọ pé àṣejù lọ́lọ́run ò fẹ́ ẹ má parí ẹ̀ bẹ́ẹ̀ ẹ tún máa sọ pásítì àṣe ètò bọ́lọ́run ò ṣe fàṣejù bẹ́ẹ̀ náà kò fàṣejù má ṣàṣejù má ṣàṣe ètò ṣe déédé ṣe dọ́gbandọ́gba. bákan náà Ọlọ́run fẹ́ ká máa ṣe al-ihsan. Kí ni wọ́n ń pè ní al-ihsan? Anádìkù lòun àwọn nǹkan kan ń bẹ ọ̀ranyàn ni tá a gbọ́dọ̀ má ṣe déédé ọ̀ranyàn ni. Ihsan nádìkù lòun nígbà tá a bá ṣe ọ̀ranyàn tán àwọn nǹkan kan tí wọ́n ń bẹ ihsan làwọn yẹn Ọlọ́run fẹ́ ká máa ṣe ihsan. Ihsan lèyàn fi jọmọlúwàbí lèyàn fi máa ń jọmọlúwàbí. Lápèjúwe ẹ̀gbọ́n rẹ ẹni tó jẹ́ bàbá ìyàwó rẹ̀ ó jáde láyé ìgbà tí ó wá ń kíyàn ó kí ẹ̀gbọ́n rẹ̀ yẹn ẹ̀sìn pọ̀rọ̀ yẹn náà bá forí jì wọ́n ó wá rí ìyàwó tó ṣe pé bàbá ti ẹ̀ ló jáde láyé ọ̀kan kúrò ti kí ọkọ ẹ̀ parí lóòótọ́ ó kí ọkọ ó dẹ̀ nígbàgbọ́ pé ọkọ ó sọ pé mo ti kí òun náà ìsánù nìyẹn kí àbí àpéjúwe ní tó súnmọ́ ẹ̀yin ẹ máa wo bùkátà ọkùnrin lórí àwọn obìnrin ọ̀nà mẹ́ta ló pín sí. Bùkátà mi ń bẹ èyí tó jẹ́ ojúṣe tọkùnrin ó bá ṣe ẹlẹ́ṣẹ̀ ní níwájú ọlọ ẹlẹ́ṣẹ̀ tó kíláàsì tó gbọ́dọ̀ ṣe. Kí ni bùkátà èyí tí ìyàwó rẹ̀ ó jẹ èyí tí ó mu ibi tí ó gbé ọ̀rọ̀ yẹn lọ́rùn gbogbo ẹ̀ lágbára rẹ̀ bá ṣe máa ní o. Bùkátà kan wá ń bẹ kìí sọ̀rọ̀ yàn àmọ́ ẹ̀sìn máa fẹ́ ká ṣe gẹ́gẹ́ bí ọmọlúwàbí. Ìyá ìyàwó rẹ̀ wọ́n wá kí àwọn ènìyàn kan wọ́n wá ṣe nǹkan kan nínú ìlú bí tẹ́wà wọ́n wá dé sọ́dọ̀ yìí ó wá díjọ́ kejì wọ́n wá fẹ́ máa lọ ìyàwó rẹ̀ wá ń fetí pọ̀ lé sí ọmọ mi ìlú ọkọ̀ sọ́rọ̀ yẹn sọ́rọ̀ yẹn lòtọ́ ẹ̀dáhùn sọ́rọ̀ yẹn ní sọ̀rọ̀ yẹn wọ́n jẹun adẹ̀gbà wọn ládẹ̀ ìsọ̀rọ̀ yẹn lóòótọ́ kì í sọ̀rọ̀ yẹn ṣùgbọ́n ìsáàn ó ní tí nǹkan yẹn ó bí ó sì ní tí nǹkan yẹn ipò tí ó fi ọ́ sí nínú ọkàn wọn lóòótọ́ kì í sọ̀rọ̀ yẹn àwọn ìsáànù bẹ́ẹ̀ Ọlọ́run fẹ́ ká máa ṣe lèyàn bí dọ́mọlúwàbí ọlọ́mọlúwà ṣé wájìbù ní ṣe wájìbù ní ṣe pé kò sówó yẹn ò bẹ̀ sí ìfẹ́ ní tí Ọlọ́run ògbò lọ́rọ̀ yẹn kẹsọ́dọ̀ rẹ̀ ìyẹn náà ní máa fà á tẹ́lómi ó máa bèèrè wípé ṣé nínú tó jọ ìbọn Ọlọ́run ti sọ pé káàrí ẹran léyà fún bàbá wa ẹ mú dẹ̀ nílùú wa
sọ́nà èèyàn káyàn léyà bàbá so ó bá fẹ́ nínú kan bínú tó yẹ kí n ṣe ní dáadáa mo sọ ṣùgbọ́n ẹran léyà kì í ọlọ́run sọ bó dandan kí n ra tí wọ́n bá ti pẹ́ ẹran wọn bá náà ni gbogbo ìsán ọlọ́run ti sọ pé òun fẹ́ ká máa ṣe tí o bá ti takótọ́ lọ́wọ́ àbí ìyá ìyàwó rẹ̀ ó wà nílé ìwòsàn wọ́n wá ń dá owó láti fi tọ́jú ẹ̀ oníṣẹ́ ọjọ́ bí ìyá àti ẹ̀ ṣe bóun náà bá wọn ọmọ jẹ káàtẹ̀ yìí kìí sọ̀rọ̀ yà lórí lóòótọ́ sì ni kìí sọ̀rọ̀ yà lérí ẹ̀ àmọ́ nínú ìsán tọ́lọ́wọ́n bá ní ká máa ṣe bá a bá ṣe lágbára tó bá a bá ṣe lágbára mọ́ ẹ rí pé Islam ti kọ́ wa ní ọmọlúwàbí ìwà ọmọlúwàbí Islam ti kọ́ wa ó ti fi gbogbo ẹ̀ sí wa lára lẹ́yìn ìgbà tó pa wá láṣẹ èyí tó jọ́ran yàn al-adlu ọlọ́wọ́n ọba tó ní wáyé ihsan inna Allaha ya'muru bil-'adli wal-ihsan àwọn tí kìí sọ̀rọ̀ yẹn dandan gbọ̀n lẹ́yìn lórí àmọ́ tẹ́ ẹ bá ṣe yóò júwe yíyọ ọmọlúwàbí bẹ́ẹ̀ bá ṣe yóò fi iyì àtàpọ́nlé sẹ́sì tẹ́ gbé lọ́wọ́ ọlọ́wọ́n bá ní mo ti ní kẹ́ ẹ máa ṣe àwọn nǹkan yẹn náà ìyá ìyàwó rẹ wá ó sì tún di oúnjẹ ẹ máa gbé lọ kìí sọ̀rọ̀ yẹn àmọ́ nínú tọ́lọ́wọ́n bá fẹ́ ká ṣe ìsáàmì pẹ́ni tó lágbára ẹ̀ ni o àtàwọn nǹkan mí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ tí ó máa júwe rẹ gẹ́gẹ́ bí ọmọlúwàbí àdúgbò tó ń gbé ẹ̀lẹ́ o tẹ́ta o ẹgbúlé o kíríkọ́sì ṣe dandan ní kí n kí wọn ọ̀dà ó sì ní tí wọ́n máa sọ ń pa ààrẹ náà àfáàyẹ sónú wọ́n wàá kọ̀ǹkúrù pé èèyàn burúkú tó ilé ẹ̀sẹ̀ èèyàn burúkú gbogbo àwọn nǹkan wọ̀nyí gbogbo tí ó máa júwe rẹ bí ọmọlúwàbí bí èèyàn yìí gbogbo tó lè fi àpọ́nlé iyì sí ọ lára ọlọ́run ọba ti fi wẹ̀ sábẹ́ al-ihsan ọlọ́run nínú tí mo fẹ́ kẹ́ máa ṣe náà ni gbogbo ìyẹn wà. wa ita'il qurba ọlọ́run ọba ní gbogbo àwọn ẹbí rẹ nínú ìdílé ìyá relatives nínú ìdílé bàbá gbogbo wọn pátá bọ́lọ́run bá ṣe fún ọ lágbára tó bọ́lọ́run bá ṣe fún ọ lágbára máa náwó sí wọn ìyá àti ẹ̀ ń ló gbọmú èyí tó bí eléyìí ìwò onímọ̀gbò yẹn in tó jọ máa sọ bẹ́ẹ̀ fún ọ náà pé máa ṣe dáadáa sí ẹbí rẹ náà ni ṣùgbọ́n tí èèbó kọ́ wa ẹ̀kẹ́sì ṣùgbọ́n ẹlẹ́nìkan ó ní pé ẹ̀dìdé orí okàlùkù dìde ó gírí mọ́ rẹ̀ ní ó rẹ̀spẹ̀tà bẹ́ẹ̀ jẹ́ ìmáàmù ó ń ṣe útúbà lọ́wọ́ àwọn obìnrin yí mú ní sáàfù àgbẹ̀gbẹ̀ mẹ́ta lówó ẹmọ́sẹ̀sì lẹ́mọ́ òun náà tí ẹ̀lẹ́mọ́ sọ gbogbo tí ń jẹ́ sìná àti gbogbo ìwà tó lè bí sìná Ọlọ́run mo kọ́ fún yín èèwọ̀ ni ẹ máa sá fún ẹ máa jìnnà sí tó bá làákà ẹmu àbúrò ìyàwó rẹ tí ń gbọ́dọ̀ yín ó tún ń sí lásọ̀wò etí wo ní bá ọ gbọ́rú ẹ̀ kí ló fẹ́ sọ àṣírí àti ẹ̀tú kí ló fẹ́ sọ lérí ẹ̀ àbíwọ obìnrin tó yẹ pọ́kọ rẹ kì í sí nlé àdánwò pọ̀ lọ́fi jẹ́ pé gbogbo ọkọ ẹ máa fi ààlà sí wíwà ń lè yín ọkùnrin kan lè yín ẹ bá yàwó yín pọn ẹ bá ra nǹkan ẹ bá ṣe tẹ́lẹ̀ ọkọ òun ò sílé bó ṣe bẹ̀rẹ̀ nìyẹn ní eré bí eré ní kúkúrú ó di pé káàfà máa wọ yàrá ẹ̀ ìṣẹ́ lọ́n inú wò dẹ̀dẹ̀ gbogbo bóun ṣe fẹ́ mórí bọ́ níbi nǹkan yẹn òun tún fọ́ọ̀lù sínú ẹ̀ obìnrin yóò tún máa bẹ̀rún ìyàwó òun sì gbọ́nà kí ló ń lè ṣe ṣé obìnrin yẹn ṣé ẹjọ́ máa ń sọ níbẹ̀ ẹgbẹ́ fóònù wọ́n sì gbé fóònù pé àpò ló ṣe jẹ́ òye òun gan náà o àbí tó wọ́n bá rí bá lè yí ń kọ́ gbàgbé ẹ̀ bọ́ wálé gan bẹ́ olùjọ́ méjì orí ti bẹ́ orí ti lọ
bí tọ́rọ̀ dé àfà ó kò jáde nínú ilé òní ẹ̀ tọ́ọ̀bà kó jáde nínú ilé òun tútú bá gúnlógún lọ́mọ sí o tọ́ọ̀bá tútú bá tán ó tún jábọ́ tọ́ọ̀bá tútú bá ó tún jábọ́ ẹwọ tí ò ṣe máa gbọ́ létí ọlọ́run ọba ní wal munkar gbogbo àwọn nǹkan pálapàla bẹ́ẹ̀ bó o bá ti rí gbogbo nǹkan yẹn sá àwọn èèyàn máa wọ̀ gbá ẹ sì look like ẹni tó jásí ọ̀ jásí o kọ́nà tó bá ti ń bọ̀ ọ́ sọ̀rọ̀ gẹ́gẹ́ mọ́ bọ̀ wife mi ló ń pè mí ẹ̀ wife mi ló ń pè mí ṣe é bá sọ̀rọ̀ yóò mọ̀ sáṣẹ́ yìí ṣùgbọ́n kọ́ ọmọ ṣèṣe bẹ́ẹ̀ kò níyàwó kọ́ ọmọ ṣèṣe bẹ́ẹ̀ ní kóbìnrin obìnrin ọmọ bóbìnrin ṣàwádà gbogbo àwọn nǹkan mílẹ̀ mú carrot obìnrin míì sì ń bẹ àwàdà tó ní ò lè bọ́kọ rẹ̀ ṣe ọkọ ọlọ́kọ ọ̀rọ̀kùnrin dòrí ọkọ ọlọ́kọ sá ọkùnrin àmọ́ sá fún ṣé kìí ṣe ibi sórí tó yẹ ẹ̀rọ pé mi ò sí lọ́bíìsì gbogbo tí ọ̀yẹ́ kọ́ máa béèrè àbí kí la bá débi kóbìnrin wa máa béèrè lọ́wọ́ àfa ìjọ kí ni ìdájọ́ lẹ̀kẹ̀ tóbìnrin irú mi ní ìsìnbà mò ń lo lẹ̀kẹ̀ láì ọbẹ̀ dáa fáà sínú wàhálà ni máa béèrè kwẹ́sàn lẹ̀kẹ̀ lọ́wọ́ àfa ìgbèrú òun báyìí ní lẹ̀kẹ̀ tó wájà wal munkar gbogbo pálapàla wọn yìí ọlọ́wọ́ bá ní mo kọ́ fún yín ẹ jìnnà sí wàlbábí albábíù ó náà ni kéèyàn máa fọwọ́ lágbá ọmọ làkejì lójú máa ń lólé ayé bí ẹni pé ta ló fẹ́ mú mi mo lè gba ilẹ̀ rẹ tí ó ti tó ṣẹlẹ̀ máa gbàyàwó ẹ kò ní tó àtúntì ọmọlé ọlọ́wọ́n bá ní gbogbo àwọn ìṣesí yẹn mo kọ́ tẹ bá gbogbo ń tọ́lọ̀ ń sọ yìí tó bá lè kúrò lórílẹ̀ ayé ò dáa tí fàṣáwò sí tí múnkárò sí tí bá gbíyò sí ilé ayé ó dà kò ní sí oppression bó ti wùlẹ̀ kó ma lórílẹ̀ àfáwà Ibn Kathir ọ̀nà wà ammal bagyu fa huwa al-udwan ala an-nas al-udwan una iṣẹ́ àdáwà o gbogbo ẹni tí bá ń túnkẹ́ ń gbà mí yóò ní udwan látara àdúrú ìyàtọ̀ ń bẹ láàrin àdáwà àti udwan udwanu mina ta'addi ìtayọ àlà lílo ọlá lórí ẹ̀tọ́ ẹlẹ́tọ̀ Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam Ànábì ní ma min dhanbi ajdara an yu'ajjila Allahu uqubatahu fi dunya àwọn ẹ̀ṣẹ̀ téèyàn máa ń ṣẹ̀ láyé yìí ó pọ̀ ṣùgbọ́n àwọn ẹ̀ṣẹ̀ kan ń bẹ Ọlọ́run sábà máa fi ìyà rẹ̀ jẹ ẹni tí ń bá ń ṣẹ̀ṣẹ̀ yẹn tí ò bá jáwọ́ láyé ń bí Ọlọ́run tó fi ìyà rẹ̀ jẹ kí ni ẹ̀ṣẹ̀ náà máa máa yudakharu li sahibi fil akhirah bó jìyà yẹn láyé kò ní sọ pé kó má tuntun jẹ́ o wá dé ọjà kìá kí ni ẹ̀ṣẹ̀ náà minal bagyi wa qati'ati rahim kéèyàn máa fọwọ́ lágbá ọmọ làkejì lójú máa lo ipò láti fi yànyàn jẹ kẹ́ni ó tó kò láyé yóò jìyẹ ẹlẹ́ẹ̀kejì wa qati'ati rahim kéèyàn ó máa já okùn ẹbí ẹni tí ń jákùn ẹbí kó tó kò láyé yóò jìyà yóò tún jìyà rẹ̀ lálùkìyàmù gbogbo àwọn nǹkan wọ̀nyí ẹ jẹ́ ká kíyè sára ẹlòmí ń bẹ lẹ́wọ̀n lẹ́ni wọ́n parọ́ mọ́ ni nítorí pé ẹ fẹ́ protect integrity tí ẹ̀dẹ̀ parọ́ mọ́ ẹlòmí òun sáàfù ẹ̀wọ̀n tẹ́ni ẹ bá bẹ lọ ń pèrè ọlọ́run nǹkan báyìí ní wọ́n kò ṣe fún ọlọ́run ṣe kódà kó ṣe kèfèrí lẹ́ni ẹni tó yẹ ẹ wá wo ilẹ̀ gbígbà ilẹ̀ onílẹ̀ ẹ wo owó olówó ọ̀sọ̀ kó o ti fún ó fóun mo ti fún ọ lọ sí pòlì bó o sì lọ́tọ̀ ọlọ́pàá ọ bá ń bẹ̀ bó o pẹjọ́ ó bá ń bẹ̀ àìmọye lọ́yà gbogbo wọn bẹ lábẹ́ ìkápá rẹ̀ ó tún lọ ẹ̀wọ̀n ìwọ ló jàre o ó tún lọ ẹ̀wọ̀n irú àwọn ènìyàn bẹ́ẹ̀ fi wọ́n lẹ̀ nínú àwọn ìjìyà ẹ̀ṣẹ̀ tọ́lọ́run ọba yìí fi falẹ̀ láyé ń bí ọ̀kan nìyẹn kẹ́ ẹni gbogbo ẹnikẹ́ni tó bá fọwọ́ lágbá ọmọ làkejì lójú lọ́nà tàbí sí fílẹ̀ kọ́dà mẹ́sàn kankan ẹ̀ẹ́rì ibi tọ́rọ yọ kan jù tó bá tó fi jọ gbé al-qiyama yóò tún jìyà Ànábì ló sọ bẹ́ẹ̀ ẹlẹ́ẹ̀kejì ní kọ̀ tí a tún rọ́hìmì kéèyàn máa já okùn ẹbí kó jẹ́ pé látọ̀dọ̀ rẹ lẹbí ti tú
irú ẹni ẹ yóò jìyà nǹkan yẹn láyé tó bá tó díjọ́ gbé dàlù kìámà yóò tún jìyà rẹ̀ abẹ̀lẹ̀ wọn bá ní títóbi rẹ̀ yíta wí ọlọ́run tó ṣe wá láǹfààní má ṣe wá lẹ́ni tí yóò máa fọwọ́ lágbá ọmọlàkejì lójú má sì ṣe wá lẹ́ni tí ó máa já okùn ẹbí gbogbo ń tó kùn ẹbí ó fi máa jẹ́ síso láti sàkáání wa ọlọ́run kó ṣe fún wa kó ṣe àríṣèké fún wa kó ṣe àlàáfíà fún wa torí pé ẹni tí ò ní èèyàn ò ló lọ ẹ láhùn ni mọ́ pé láhùn kò níní ẹlòmíín sì ń bẹ látara ìníyẹn náà yóò tún wá mọ́ kanra ẹrù pẹ́ ní burúkú níṣẹ́ ní kò sí ni tí ọba ti sówó àgbátọ́ọ̀gì ẹlòmíín mọ́ yà tí ọba bẹ̀rẹ̀ pé ẹ mọ́ ti jáde mẹ́mẹ́ntẹ́ ní á ṣe tẹ́ fi sínú owó ẹ̀wà lẹ́ fi ilẹ̀ ata tẹ́rù láyé ẹ̀tọ́ láyé ẹ̀tọ́ bá tó bèèrè mo lè ṣe ṣe à ní mo lè fọ́ ìdí kò ló lọ ní kò sówó lọ́wọ́ ẹ̀ tó bá ń bẹ lọ́wọ́ ẹ̀ tí wọ́n ló fún ẹ̀wà lẹ̀ ẹ̀wọ̀n sá lè sọ rẹ̀ ní mẹ́mẹ́ bó ṣe wá rí yẹn Islam wà tún fẹ́ kárí bẹ́ẹ̀ tí ò bá tún sí ọlọ́ni wa kú láhùn káọ́lá maysura wà ìmá وَقُلْ قَوْلًا مَّيْسُورًا àìmá tó ìdánà عنهم ابتغاء مرضات رحمة من ربك وإما تعرضن عنهم ابتغاء رحمة من ربك سورة الإسراء وَإِمَّا تُعْرِضَنَّ عَنْهُمْ ابْتِغَاءَ رَحْمَةٍ من ربك ترجوها فقل لهم قولا ميسورا ọlọ́wọ́ bá ní wa ìmá tún rí dọ́nà ní ohun táwọn èèyàn bá gbé nǹkan síwájú ẹ kò lágbára ó dẹ̀ wọ́ ìwọ náà wà nípò ẹni tó ṣe wípé òun bẹ lọ́nì ẹni tó ti ní rí àwọn èèyàn mọ̀ pé kò ní má ó lè mọ́ sí má ojú tàná yẹn ní wọ́n fi máa wò ó ibi tó ti yẹ kó 50,000 lẹ̀ ó wá 5,000 lẹ̀ àwọn èèyàn wá ẹ̀dáwó yẹn padà fi lọ́dọ̀ níṣòwò tí wá ṣe ẹmọ̀ bá yóò yá 5,000 yẹn gan ní ọlọ́run ọba ní tó bá wá rí bẹ́ẹ̀ èyí tẹ́ èyàn ó fi ṣe ọ̀rọ̀ sọ èyí tẹ́ èyàn ó fi ọlọ́run ọba ní ọ̀rọ̀ tútù ní kó tún sọ tí ń bá ní jù báyìí lọ á ṣe má fi bínú ẹlòmí ń bẹ yóò wá bá ọ ẹnìkan pè mí lẹ́jọ́ mẹ́ta sáwálẹ̀ mo fẹ́ wá gbàǹkà àwẹ̀ wo lọ́lọ́run sí ọ̀rọ̀ ṣé mo mọ̀ pé sọ ma pé mi ò béèrè lọ́wọ́ ẹ̀rí mi ò tọrọ ẹ̀rí lọ́wọ́ ẹ̀ ọlọ́run sí ọ ọlọ́run yóò sí ọ̀rọ̀ ọlọ́run yóò sí ọ̀rọ̀ èwo ni pé sọ ma pé mi béèrè lọ́wọ́ ẹ̀rí ṣé ó ṣiṣẹ́ owó sí mi lọ́wọ́ gan aslan sọ ọmọ bóyá mi gan ní tí màá fi túnà wàkúnláhùn káọ́láhùn maysura ọ̀rọ̀ ọba ní ọ̀rọ̀ tútù ó ní kó fi pàdé wọn má torí pò ní kò fi bínú sọ̀rọ̀ ó fẹ́ mú ọṣẹ lọ ní ìwọ́ṣe sùúrù gbogbo àwọn ẹ̀kọ́ wọ̀nyí ń bẹnu Kùránì lóòrùn jẹ́ pé bí Kùránì bá ti pé sí ìyàn ńlá ìyàn máa dá ẹni bá ké Kùránì tí ò bá dá ẹlọ yẹ ẹni ẹwò Kùránì ò yé ni tó bá yí ọ tó sì gbàgbọ́ yẹn tí ń bẹ ń bẹ kí ló fẹ́ ṣẹlẹ̀ tí wẹ̀ ò ti ṣẹlẹ̀ rí nínú Kùránì tó ti kà ń bẹ وقل لهم قولا ميسورا وقل لهم قولا ميسورا ìgbà mi ń bẹ èèyàn fẹ́ ṣe kò sí ọlọ́run tó wà rẹ̀ pé rabbukum a'lamu bima fi nufusikum in takunu salihin fa innahu kana lil-awwabina ghafura ọlọ́run ọba ní ẹlòmíì fẹ́ ṣe dáadáa ṣùgbọ́n kò ní àmọ́ nínú ẹ̀mí ẹ̀ dáadáa wù àwọn tí bá wà ń wò lọ́ọ̀kan wò ní ahun ní ọlọ́run ọba ní rabbukum a'lamu bima fi nufusikum
èmi ọlọ́run ọba tí mo kúkú dá yín mo mọ̀ kan kó wa yín mo mọ ẹni tó ṣe pé tó bá ní ló ṣe mo mọ ẹni tó ṣe wípé ó ń ṣe pé kò ní ni ó ní mo mọ ẹni tó ṣe pé ó ní ó ń ṣe ṣùgbọ́n tí ń ṣe kéré sí ń ta ṣe fún ọlọ́run bá rọ́bùkún alam bí máa fi inú kó ṣe kan ọlọ́run bá mọ́ gbà ya kó wà yín ìnàkùnù sọ̀rìnà fàínàwó kánàlìláwàbí nàwàfúrà ìnàkùnù sọ̀rìnà bẹ́ẹ̀ bá jẹ́ ní rẹ̀ èmi ni mo mọ̀ ìṣe ń táyé ń sọ nípa ẹ̀ ló mátà mọ́ wo ń táyé ń sọ ayé lè sọ pé ní rẹ̀ ní ọ́ lè ní tó bá dọ̀lá kan sọ pé ní bí ní ọ́ ọlọ́run ọba ni tó bá ṣe pé lóòótọ́ ló jẹ́ ní rẹ̀ ní ọlọ́run mọ̀ fa innahu kana lil awwabina ghafura ọlọ́run ọba ní ọba aláforíjì ní fún gbogbo ẹni tó fẹ́ ṣe tí ò ní ṣùgbọ́n gbogbo ògbà lọ́kàn rẹ̀ wà lọ́dọ̀ èmi ọlọ́run ká ní mo sì yí ká báyìí mo fẹ́ ṣe ọlọ́run màá foríjì gbogbo àwọn èyí ibi tẹ́ ti rò pọ́ yẹ kó ṣe tí ò ṣe yẹn máa mọ̀ sàmójúkúrò fún tó gbé kò ní gbogbo àwọn nǹkan yìí ń bẹ nínú Kùránì èwo làbúrò ọlọ́jálè olùpọ̀fẹ́ ká yọ ọlọ́kan yọ ọpọ̀ ọlé tí bó kó ti kánú Kùránì ó bí ní kó jálè bó bá ní ó sì bó bá sì ní Ọlọ́run ti rà nìyà tó gba àwọn nǹkan wọ̀nyí ó ń bẹ nínú ọ̀rọ̀ tó Ọlọ́run láàfi sọ fún wa pé Kùránì ò gbúdọ̀ yọ kúrò nínú gbèsè ayé wa a gbúdọ̀ máa kà ní gbogbo ìgbà ká máa ronú sí ìtumọ̀ rẹ̀ abẹ́lẹ̀ wọn bá ní tóbi rẹ̀ ọlọ́mọdé Kùránì mẹ́jọ yọ nínú gbèsè ayé wa nínú gbèsè ayé àwọn ẹbí wa àtàwọn ọmọ wa ṣe Kùránì ní hujja fún wa má ṣe ní hujja lè wà lérí wa sallallahu wa sallama ala nabiyyina Muhammad sallallahu alaihi wa sallam wa ala alihi wa sahbihi wa sallama taslima ọjọ́ ti lọ a nílé gba ìbéèrè kankan inshallah ta'ala tó bá di lọ́la a máa tẹ̀síwájú وصلى الله وسلم على نبينا محمد صلى الله عليه وسلم وعلى آله وصحبه وسلم تسليما سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك